Good afternoon. Koiki Media bringing the world closer to your doorstep. Ọ̀sán yìí ìlú Ifẹ̀ ni a wà báyìí fún ọlọ́jọ́ festival níwájú ilé Ọ̀ọ̀ni of Ifẹ̀. Ifẹ̀ náà la wà yìí lókùnkúndùn fún Odùduwà Republic campaign. Ẹ̀lẹ́ sí rí àwọn èèyàn wa tí gbogbo wọn wọ aṣọ ìgbìmọ̀ náà wà ní báyìí. Kò sí orílẹ̀-èdè tó fẹsẹ̀ múlẹ̀ jà ní ọmọ Yorùbá sí. Àti tó láti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ẹ jẹ́ ká jáde ká já ọmọ Yorùbá lágbàáyé ní October 4 láti ṣe rally gẹ́gẹ́ bí pé a ti tó láti dá dúró ìwọ́de tòbínú tí kò ní jàgídíjàgan nínú láti ṣe rally wípé a ti tó láti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Èyí tí a kàwé nínú orílẹ̀-èdè yìí tí a ò ríṣẹ́ ti tó. Ẹ jẹ́ ká jáde. Lẹ́ẹ̀kan sí ìlú Ifẹ̀ ni a wà báyìí Koiki Media bẹ́ngẹ́ tó wọ́n. Bíbí a ti tó láti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Well, to be a nation as a Yoruba nation, Odùduwà nation must be stand. Let's join our youth to work out as a rally October 1st. Gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan ṣoṣo, we are up to stand as a nation. Odùduwà Republic á dúró, òmìnira adé. Òmìnira ilẹ̀ Yorùbá ní abẹ́ òfin UNPO a ti wà rẹ́gísítà at number 45. A dúró fún ara rẹ̀ nítorí ìdí èyí arọ gbogbo ọmọ Yorùbá jákèjádò ilẹ̀ Yorùbá àti ní àgbáyé àti ní àgbáyé láti darapọ̀ mọ́ rally October 4th láti má ṣẹrú mọ́. Àwọn Fúlàní ó tó ń pa wá lọ́mọ, wọ́n ń rèpù àwọn obìnrin wa, wọ́n á kidnap wọn, kò sí kan tó máa tẹ̀yìn ẹ̀ jáde. Ìyà tó fi ń jẹ wá ti pọ̀ jù. Àwọn ìyá wa wọ́n ń ṣiṣẹ́ wọn rèrè iṣẹ́ jẹ. Àwọn bàbá wa ò lè wọ oko mọ́ wọn lọ́wọ́. Àwọn ìyá wa wá ṣiṣẹ́ wọ́n rán wọn nílé ìwé. Àwọn tó jẹ́ wípé àwọn nìkan ni wọ́n ń gbádùn, wọ́n kó ọmọ títí wọn sí ìlú òyìnbó, wọ́n wá sọ àwa di ẹrú kú. A ò fẹ́ sí lábẹ́ orílẹ̀-èdè kankan mọ́. A fẹ́ ṣe ìwọ́de ní October 1st. Àwọn síbí lábẹ́ management Koiki Media fún ara rẹ̀. Ẹ jẹ́ ká wọ́de ní October 1st láti ṣe èrò Olúwa hàn. A ò jà, a ò báyàn jà, a ò mógò, a ò mú ìbọn. Ìwọ́de wọ́rọ́wọ́ peaceful protest wípé a lè dá dúró fún ara wa lábẹ́ òfin UNPO lábẹ́ àkóso bàbá wa Professor Banji Akintoye. Ìjẹ́ abẹ́rẹ́ tí à ń sọ yìí bí? Ìjẹ́ abẹ́rẹ́ rẹ̀. Ẹ ǹlẹ́ o, ẹ dá mi ní òun ṣe máa bẹ̀rẹ̀ rẹ̀. Ẹ ǹlẹ́ o, lálàáfíà la bá yín. Ẹwọ́ ta yín lólobó ni. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà
pè láwọn United Nations gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó lè dádúró fún ara rẹ̀. Ẹ jẹ́ ká gbé yẹ̀wò dáadáa. Pé a ṣe wọ̀n tí a lè ṣe. Wọ́n ní ká fara wa tòjú ṣọ́wọ̀ kí a dira wa mú. Àìgbọ́wọ́n rí ló ń jẹ ọmọ ìjò níyà bí ọ̀ká bá ṣáájú tí sèbé tẹ̀lé. Tí gbọ̀rọ̀mọ́dé àti òjò láwọ́ ruru tẹ̀lé wọn, kò ní sí ẹ̀dá kan tó lè fi igi na ọmọ ìjò kan pa. Ẹgbẹ́ ká gbé ìgbé lárugẹ. Bẹ́ẹ̀ ni. Àwọn ní kàtà ilé lóbó ọdún ọlọ́jọ́ Ilé Ifẹ̀. Ilé Ifẹ̀ ni a wà yìí ní ààfin kábíyèsí wa Ọ̀jájá. Kábíyèsí o, ilé Oòduà. Ibẹ̀ la wà yìí báyìí o láti wá bá wọn ṣe ọdún ọlọ́jọ́. Láti wá bá wọn ṣe ọdún ọlọ́jọ́ àti láti da àwọn ìran Yorùbá lẹ́nu bó wípé abẹ́rẹ́ fúnra lè ìwọ́de tí kò sí wàhálà nínú tí Yorùbá dá dúró. Ó ti wà rẹ́jísítà under UNPO. Tábàárí ẹni tó fẹ́ gba àbọ̀dé sí ìran Yorùbá àbí tó ṣojú àwọn ọ̀tá nínú Yorùbá kalẹ̀ yìí nírú ẹni bẹ́ẹ̀ àṣẹ àṣẹ. Ẹni tó bá ní gbà ní dádúró àríjà Ṣàngó àríjà Bàtálá àṣẹ. Àríjà Òṣùọ̀dà àríjà Oríta àṣẹ. Wọ́n ní ká finú kan ṣe. Kí àwọn alálẹ̀ kó lè fi kí wọ́n lè fi gbogbo sí kí wọ́n lè bá wa rìn ìrìnàjò náà láṣẹ Interview. Orílẹ̀-èdè Yorùbá ti tó láti dá dúró gẹ́gẹ́ bí àdéhùn tó wà nínú òfin ti ọdún 1914 nígbà tí a kóra wa jọ pọ̀ sí àmàṣí amalgamation. Òfin yẹn ti ní láti ọdún 2014. Èyí ló mú ìgbésẹ̀ tí àwọn Yorùbá wọ́n gbé tó láti dá dúró. Àwọn sọ èyí fún ẹ̀yin ọ̀dọ́ wa àti ẹ̀yin ọmọ Yorùbá àtàtà tòótọ́ káàkiri gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire. Lẹ́ẹ̀kan sí Koiki Media bringing the world closer to your doorstep. Sí ọmọ Odùduwà. Ó tó gẹ́ èyí tí aṣẹ́rú ti tó, èyí tí àwọn ọ̀dọ́ wa kọ̀wé tí wọn ò rí ṣe tó tó láti jáde ní October 4th tí a mọ̀ sí ọjọ́ kìíní oṣù kẹwàá gẹ́gẹ́ ìwọ́de alálàáfíà. Ìjà ogun dání tàbí nǹkan tó lè pa lára dání. Jáde ká ṣe rẹ́dì wọ́ lọ́wọ́ pé àyè tí a ṣe a ti tó láti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ẹ jẹ́ ká jáde ká ṣe ìwọ́de tùbínùbí pé ó ti tó láti dá dúró. Kí a jẹ́ àwọn èèyàn wá lágbàáyé ìṣe orílẹ̀-èdè yìí nìkan ní a ti fẹ́ ṣe rálì yìí. Gbogbo ọmọ Yorùbá tó wà káàkiri àgbáyé ni wọ́n fẹ́ jáde láti ṣe ìwọ́de yìí pé a ti tó láti dá dúró. Àwọn ọmọ wa kàwé wọn ò ríṣẹ́. Àwọn tó tún kọ́ṣẹ́ wọn ò ríṣẹ́ ṣe. Ẹ káàsán o. Koiki Media bringing the
the world closer to your doorstep. Orúkọ tèmi ni Yusuf láti iléeṣẹ́ Koiki Media ní United Kingdom. Mo fẹ́ kí a mọ̀dí tí a fi wá sí bíbá yìí. Kẹ́sọ́ orúkọ yín fún wa àti ìdí tá a fi wá sí bíbá yìí ní òní. Pé ìdí àjìyà tó o tó gẹ́. Ẹ káàsán gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lágbàáyé. Orúkọ ti tèmi Ìyánífá Afẹ́. Orúkọ ti tèmi ẹ ti mọ̀. A wá sí bíbá yìí ọdún ọlọ́jọ́ sí Ilé Ifẹ̀ ní abẹ́ àkóso Koiki Media láti wá jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé àwa jáde nira kúrò lọ́wọ́ àwọn amúnisìn, àwọn tí wọ́n ti fìyà jẹ ìran bàbá wa, wọ́n ti fìyà jẹ àwọn òbí wa, wọ́n ń fìyà ń jẹ àwa náà lọ́wọ́lọ́wọ́ láti dáàbò bo àwọn ìran tó ń bọ̀ àti àwọn ìran tó wà láyé nísinsìnyí. Àwa sọ fún yín, àwa ta yín lólobó láti sọ fún yín wípé October 1st a máa ṣe rálì àgbáyé láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé a ti rẹ́gísítà under UNPO number 45 under UNPO ní United Nations lábẹ́ òfin UNPO we are number 45 láti jẹ́ orílẹ̀-èdè tí yóò máa dá dúró fún ara rẹ̀. Ẹ ṣeun. Ẹ káàsán máa. Orúkọ tèmi ni Yusuf láti iléeṣẹ́ Koiki Media ní ìlú òyìnbó lọ́hùn. Lórí ọ̀rọ̀ Odùduwà Republic tí a bá wá sí bíbá ẹ pẹ̀lú campaign sensitization tí a wá sí ọlọ́jọ́ festival fún, mo fẹ́ mọ̀. Kí ló ń bọ́ sí ẹ̀sìn ó yí ẹ? Àgbàlagbà.